ṣé mo pariwo lọ́jọ́ ọjọ́ sí wípé ta ló lè ta ló dalẹ̀? Apá kìíní nìyẹn, ẹ máa bá mi bọ̀ nínú apá kejì ó jàre. Kí n tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ n kí màmá wa Àjàkáyé àti wọn ká níbi tí wọ́n ti gbé ń dáná irọ́. Màmá ẹ ò ní pín yẹn kẹ̀, ẹ ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹ máa dàgbà, ẹ máa dògbó, ẹ ó fẹ́ parí, ẹ ó fẹ́ rìgì jóbi lọ́la wáìlú lókè ní ẹ bá mi ṣàmì ẹ̀. Ṣebí lọ́jọ́ wọn àná nígbà tọ́rọ̀ yorubanation di tọ́rọ̀ fọ́kálé, tí gbogbo ọmọ Yorùbá ń pariwo yorubanation now no going back ni gbogbo wa ń pariwo kiri. Afohùnṣọ̀kan wípé ẹja ṣèwọ́de ká fẹ̀hónú wa hàn. Wọ́n ní ká pàdé ní stadium, gbogbo wa pàdé ní stadium. Wọ́n tún sọ pé sọ́kà la tún máa lọ, ká lọ bẹ̀rẹ̀ rálì wa láti bẹ̀ ó jàre. Ìjọba Nàìjíríà kọ́mọ ogun dé ní bìbà, wọ́n kó wọn sí gbogbo orígun, gbogbo oríkèéríkè ibẹ̀. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kún sọ́kà ní kíkankíkan. Ní kété tí lámọ̀rin rọ́mọ ogun kí á ló fẹ̀yìn rìn. Ọ̀rọ̀ lásán lọ́mọdé yẹ mọ́ sọ láago mẹ́sàn-án. Lẹ́yìn aago mẹ́sàn-án, ààrẹ ni tó jọ Sunday Ìgbòho. Ká dúpẹ́ lọ́wọ́ akọni ìkan nínú àwa tá a jọ wà níbẹ̀. Òun ló sọ wípé rárá o, rálì yìí gbọ́dọ̀ di ṣíṣe torí pé orílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ dúró. Òun ló líìdì rálì ọjọ́ náà lọ́hùn-ún. Abẹ́ òrí ibi tí wọ́n ọ̀dàlẹ̀ ti bẹ̀rẹ̀, ṣé bá a ṣe fọ̀rọ̀ sí nìyẹn? Tó bá yá wọn á sọ wípé alágbára ni wọ́n, akíkanjú ológun ni wọ́n, kí ló dé tí wọn ò lè kojú ogun orílẹ̀-èdè Nàìjíríà? Àwa ò tètè mọ̀ wípé àmọ̀tẹ́lẹ̀ gbogbo wọn ní àjọmọ́ wọn ní. Adúpẹ́ Ọlọ́run ọba tí kì í ṣalábòsí ló padà tú gbogbo wọn láṣìírí síta po gbogbo ọmọ Yorùbá. Ìwà ọ̀dàlẹ̀, ìwà olè ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn lọ́jọ́ tó pẹ́. Ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tí ò jẹ́ kọ́mọ Yorùbá ó kú sóko ẹrú, tó fún wa ní mẹ̀sáyà tiwa. Gbogbo ọmọ Yorùbá ẹ gbóṣùbà fún MUA. Ká tó wí ká tó fọ̀, wọ́n sọ wípé olóṣèlú òun ni Chief Mrs. Modupeonitirimkoabiola ń ṣiṣẹ́ fún. Ẹ wá sọ fún mi, nínú àwọn àti màmá tiwa olóríire màmá, ta ló ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú nínú wọn? MUA ò sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ rí, màmá sọ̀rọ̀ wọ́n tún dúró tì í. Àwọn ni wọ́n sọ wípé a máa kúrò ní 2022, bẹ́ẹ̀ náà ló sì rí. Àsọyìnbó làwọn màálùú dúdú ń sọ fún wa, a ò mọbi tí wọ́n ń kó wa rè. Lọ́jọ́ tí wọ́n sọ wípé wọ́n dáná sunlé lámọ̀rin, mo kúkú wà níbẹ̀ gẹ́gẹ́ bí akọ̀ròyìn. Bí wọ́n ṣe ṣàkíyèsí wípé yorubanation ni mò ń ṣiṣẹ́ fún, wọ́n ní wọn ò gbọ́dọ̀ ká fọ́nrán kankan. Bóyá wọ́n ti wòye wípé bí n bá ká fọ́nrán lọ́jọ́ ọjọ́ wọn àná, ó ṣeé ṣe kó dohun tó máa takò wọ́n lónìí. Gbogbo ọmọ Yorùbá tó bá gbọ́ ọ̀rọ̀ tí màmá Àjàkáyé sọ síta àti gbogbo orúkọ tí wọ́n kà sí gbòòrò, tó bá tún wá ń sọ wípé irọ́ ni MUA ń pa, ẹ sọ fúnrú ẹ̀dá bẹ́ẹ̀ wípé ó ti lárùn ọpọlọ, ó nílò ìtọ́jú tó mọ́yán lórí kí wọ́n tètè gbé lọ sáró. Òmìnira Yorùbá 2022 dúró gidigba. Kò sẹ́ni tó lè yẹ̀ lẹ́sẹ̀ láéláé. Adélé máa wọlé láìpẹ́ ọjọ́ ni. Gbogbo ọmọ Yorùbá ẹ máa múra sílẹ̀. Àwa ti mọbi táwọn tànà ń rè, àti mọbi tí wọ́n ń kó wa lọ. Gbogbo ète àti àbá wọn pátápátá ló ti yé ọmọ Yorùbá tó jẹ́ ojúlówó pátápátá po wípé olóṣèlú òun ni wọ́n ń bá ṣe. Kí n má tàn yín, ilé ẹ̀ ń jó, wọ́n lọ àtáàkì ilé ẹ̀. Àmọ̀tẹ́lẹ̀ gbogbo wọn ní olóyìnbó, àwọn oníbànákúlà wọ́n á sọ wípé strategy ni láti fi divert attention gbogbo ọmọ Yorùbá. A dúpẹ́ o, ẹ̀jẹ̀ àwọn tó ti kú dìde fún ẹ̀san àwọn aláìní. Ìgbé wọn tọ̀ Elédùmarè ọba lọ, ọba mi òkè bojú wọlẹ̀ ó fún wa ní MUA. Àkókò ò sí fún mi níbi láti sọ̀rọ̀, ẹ tún máa retí mi láìpẹ́, mo fẹ́rẹ̀ dé. Ta ló ní kí n máa sọ èyí sí gbòòrò? Black Lion ni mò ń perí jáwọn láyà gbogbo ilẹ̀ Yorùbá, ṣẹ̀rùbà wọn gbogbo ilẹ̀ Oòduà. Akíkanjú ọkùnrin tí ò ṣojú